káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bẹ̀tẹ̀ tí ń gbọ́ wa. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe and share. Bàbá Adébáyọ̀ tún ti jáde o pẹ̀lú àwọn ìkìlọ̀ tó lágbára fún gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ń sọ ọ̀rọ̀ bí ìlú yìí ṣe máa dáa tẹ́ pé gbogbo nǹkan tọ́lọ́run fi hàn wọ́n gbogbo ẹ̀ ni wọ́n tú síta tí wọ́n fi kankan bòónú ẹ̀. Wọ́n ní àwọn ti rí pé àwọn ìjọba kan wọ́n ti parapọ̀ láti máa pa àwọn òjíṣẹ́ Ọlọ́run kákàkiri ní gbogbo àgbáyé. Wọ́n ní eléyìí kò kì í ṣeré o. Àwọn ṣe rí pé wọ́n ṣe parí iṣẹ́ ìbámbámbám ni pé gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run pátápátá tí wọ́n yìí ń tú àgbọn àṣírí kọ̀kọ̀ sí gbangba gbogbo wọn ni àwọn ìjọba fẹ́ máa pa kákàkiri. Wọ́n ní kò ń ṣe ní Nàìjíríà nìkan o, kákàkiri gbogbo ìlú àgbáyé náà ti fẹ́ máa pa àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ dẹ̀ náà jíṣẹ́ ń pa ìlú Amẹ́ríkà. Wọ́n ní ó yìí máa dàrú gidi gan-an àti Pakistan tí wọ́n lóyìn mediate láàrin Amẹ́ríkà àti Iran lórí ìjà tó ń lọ yìí. Wọ́n l'Amẹ́ríkà gan-an Pakistan gan-an yìí máa kọjú ìjà sí wọn, àwọn Turkey gan-an yìí máa kọjú ìjà sí wọn. Ẹ wo ẹ wá nǹkan ẹ fìdílé nǹkan ẹja jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu bàbá Adébáyọ̀. Bàbá Oyèládé á sì wù lọ báyìí. Father, let me look at someone like this. Mo kẹ́kọ̀ọ́ púpọ̀. I learned a lot from him. Ó wá iye mi wá sí pé And understanding, God opened that. ìdí tí àwọn bàbá yẹn fi dá pé tí wọn ò fẹ́ gbé láàrin àwọn èèyàn. The reason why those fathers, they live a solitary life. They don't want to live in the midst of people. Bó o sòótọ́ lórílẹ̀‐èdè ń sàn bọ̀ wá gbé ẹ. If you say the truth in this nation, they are coming to arrest you. Ẹ̀rí bí tí Olúwa sọ gangan fún mi lọ́sẹ̀ tá a lò tán yìí. The Lord told me something last week that we just finished. Olúwa ní ọmọ mi. The Lord said, my son, Wọ́n máa máa pa àwa ìránṣẹ́ Ọlọ́run tá a jó lóòótọ́ o pé kí n kọ́lẹ̀ o. that they will be killing Wọ́n máa pa wá silent káàkiri. ministers of God that are saying the truth. They will be killing them silently. Nàìjíríà nìkan. Not in Nigeria alone. Ní gbogbo àgbáyé. All over the Pé world. wọ́n ṣe parí agenda yẹn ni. They just finished that program. They just finished the Pé agenda. àwọn pastor tó pé wọ́n máa pa wá kiri o. That they will be killing pastors that are saying the truth here and there. Ó lọ́mọ mi múra dáadáa. He said, my son, add more effort to whatever you are doing. Praise the Lord. Hallelujah. Ìwọ tó jẹ́ pé Ọlọ́run pè ẹ́ oúnjẹ lòun wá ń bẹ̀. You that you said God called you, but it's food you are looking at, you are what after? O dúró dáadáa. You are not standing well in God. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà ní North lèmi mọ̀ tọ́lọ́run pè. It is the ministers of God Ṣẹ́rẹ́ ìjẹ́ enough wà West ó that lè I ní gbogbo know wa. that God called. We that we are in the West, we are all thieves. Ẹ ń jèrè ọkàn. We are not winning souls. Bẹ́ẹ̀ ṣe wà ẹ̀. As we are, Ẹ jẹ́ ń fèsì àwa ìránṣẹ́ Ọlọ́run gangan. let's face ministers of God. Ọjọ́ tí wá bí ta ló tẹ̀lé ẹ wá. Since you have been coming O here, mọ̀ pé Ọlọ́run ò pè ẹ́ báyìí. have you bring anyone here? Has anyone followed you here? Tó o bá jẹ́ ni Ọlọ́run o gbọ́dọ̀ jèrè ọkàn. If you are a man of God, a woman of God, you Aláàpẹ̀rẹ̀ wa must ni win ọjọ́ òtí souls. ṣé ni èèyàn wo ló mú wọ bí. Since you have been here, has anyone come here? Praise the Lord. You did. Hallelujah. Ọ̀rọ̀ máa jábọ́ lẹ́nu. Ọ̀rọ̀ máa jábọ́. Wọ́n ní kárí kápọ̀ ìyẹn. Gbogbo ẹ̀kọ́ o. For us to walk Gbogbo in, ẹ̀kọ́. Jerry, you see, the end láwa yóò. we are towards the end of the Anything world. can happen from God at any time. Ohunkóhun lè ṣẹlẹ̀ ní ìgbàkúgbà látọwọ́ Ọlọ́run. Àwọn kan pè mí dádì, adúgbò lọ́wọ́ yóò. Iran ti ṣí ọ̀nà ilé epo yẹn, wọ́n ti gbọ́ràn sí Amẹ́ríkà lẹ́nu. Kò tán síbẹ̀. Some called me that they've opened the Strait of Hormuz. I said that's not the end. Pakistan gan ti ń settle matter. Àwọn gan náà sì tún máa gbógun. Even Pakistan that is trying to settle the matter, they will still wage their own war. Àti Turkey sì máa ẹ̀kan tí mo sẹ̀ sílẹ̀. Even with Turkey. Ìbẹ̀rẹ̀ dídàrú ni tọ̀rọ̀ Amẹ́ríkà àti Iran. Is the start of disruption. Ìbẹ̀rẹ̀ dídàrú ni. Is the start of commotion. Torí Amẹ́ríkà fúnra ẹ̀ gan. Because America herself, Republican the Republicans, kò ní fẹ́ gbà fún Democraticals. will not want to allow the Democrats. Ẹ̀kọ́ lẹ́ o. Write it down. Republican The Republicans, wọ́n máa wọlé. they will win. Democratic The Democrats, wọ́n láwọn rárá. they will say no. Ẹ rí i pé PC, You will see that APC, ABC, ADC, olówó ní jẹ́ ó ti bà gbogbo pátì jẹ́. they has destroyed all parties. Abẹ́ ẹ̀ mọ̀ṣá. Bàbá yẹn àti spray. Ṣé ohun tí mò ń sọgbọ́n sọ fún yín?
Yóò ṣẹlẹ̀ l'Amẹ́ríkà ẹ̀ ràn o. It's going to happen in America, what I'm telling you. Lórí ẹni tó jẹ́ second command di Trump. Because second in command of Trump Ìyẹn gan ya wèrè ju Trump lọ o. is crazy than Trump. Olúwa gbé inú ẹ̀ ó ṣí fún wa. The Lord showed me what's inside him. Sílé jama bọ́ǹbù. Bíbélì sì wà nù Trump. You still have Bible inside Trump. Màmá yẹn shock. Màmá yẹn Bíbélì kẹ̀. Bíbélì wà nù ẹ o. You still have Bible inside Trump. Kẹ́rin second in command yẹn. You see the vice president. Ẹ̀yin black people ẹ lọ múra. You blacks, you better prepare yourself. Tí second in command ẹ bá wọlé kó má jẹ́ òní ó parí iṣẹ́ lórí ẹ̀yin black. If he becomes the president, just pray that we will not finish. Ó ní wo bó ṣe jẹ́ ìbọn gbogbo ẹ̀ kùmọ̀ sledgehammer gbogbo ẹ̀ pọ́npọ́ ẹgbà ọ̀bẹ ìdà gbàgede ẹ̀. Ó ní ẹ̀rí a máa sọ wẹ́rẹ́ báyìí náà. Ó sọ pé kẹ́ gbàdúrà fún kẹ́ láwẹ̀ fún kẹ́ máa fàdúrà rọ president yìí lọ́wọ́. I say pray for your president. Pray for your president. Ojú ó ṣẹlẹ̀ kọjá bẹ́ẹ̀. Pray for your president. Hallelujah. Hallelujah. Ibi tá ń lọ Jerusalem tá ń lọ. Where we are going, the New Jerusalem. Èèyàn ò kì í fi rúdurùdu wọbẹ̀. You don't get there with confusion, with destruction, with commotion. Àdúrà yà gbà. Our prayers will be answered. Ó máa dọ̀run. We will make heaven. Àwa tá a fẹ́ dọ̀run náà là ń ṣàmìyàn o. We will make heaven. No, kò need mọ́ àti ṣe. Praise the Lord. Hallelujah. Ẹ já gbàdúrà yìí. Let us pray this prayer point. Ẹ̀mí mímọ́. Holy Spirit, Àṣẹ ọ̀run. authority of heaven, Dáná sun gbogbo agbára àbọ̀dè. consume every power of bewitchment. Gbogbo agbára àbọ̀dè. Every power of bewitchment Tí ń bá ayé mi jagun. that is struggling, waging war against my life. Àṣẹ ọ̀run dáná sun. Authority of heaven, consume them. Ó yá ẹ gbàdúrà bẹ́ẹ̀. Jésù. Ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run o. Gbogbo agbára àbọ̀dè.